gbọ́ o. èdè yìí kò gbọ́dọ̀ parun. àní má sọ ìbò ń bí o. ọ̀rọ̀ yìí kò gbọ́dọ̀ lọ. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Kamari, má sẹ́yìn bombi. Kamari, mama sẹ́yìn bo. Ẹ káàbọ̀ sí àkọ́tún ètò yín ètò wa Masọ̀yìnbó. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tẹ́ bá ti dórí ètò yìí ẹ ti ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà. Owó yín ní báyìí ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà yìí. Ó ti bá ọkọ̀ bọ̀gìnì dé látọ̀dọ̀ àwọn Remimatics. Ṣóyè yín? Ó dáa. Ẹ máa sọ̀rọ̀ sókè dáadáa ni. Ó dáa. Ẹ̀yin náà ẹ ṣe. Ó bá ọkọ̀ bọ̀gìnì látọ̀dọ̀ àwọn Remimatics. Wọ́n àti iléeṣẹ́ pààrà ọ̀tọ̀ tó ń jẹ́ Tifa Travels and Tours. Àwọn wọn bá yàn ṣètò ìrìnnà lọ sí ibikíbi lágbàáyé. Wọ́n dẹ̀ wọ́n tún báyàn ra ìwé ìrìnnà. Nǹkan tí wọ́n wá sọ ni wípé tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan náírà, ibikíbi tẹ́ bá fẹ́ fò lọ ní àgbáyé àwọn máa sanwó ìrìnnà yín. Ìyẹn náà dáa. Ìyẹn dáa. Bẹ́ẹ̀ni. Tẹ́ bá lọ pẹ̀lú ẹgbẹ̀rún lọ́dẹ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà, wọ́n wá ní ibi tẹ́ bá ń lọ níbikíbi ní orílẹ̀-èdè Nàìjíríà o pé àwọn á sanwó ìrìnnà yín. A dúpẹ́. Ó dáa. Tẹ́ bá ṣètò yìí tẹ́ wà ní ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn-ún wálẹ̀ kẹ́ má fi èdè míì kó èdè Yorùbá lẹ́yìn ètò àfún yín ní ìlọ́po owó. Ẹ ṣé. Ó dáa. Tẹ́ bá ṣètò kẹ́ wà ní ẹgbẹ̀rún mẹ́wàá kẹ́ ṣe àmúlùmálà àní kẹ́ máa mú lọ ẹgbẹ̀rún mẹ́wàá tẹ́ ṣì níbèrè ilẹ̀ o. Díẹ̀ náà tó nǹkan ní. Nínú nǹkan yín ni ṣé bá ṣe bẹ̀rẹ̀ mo ní ẹ̀yin lẹ ní ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan báyìí. Kò tí ì di tèmi. Kò tí ì di tiyín. Ó tọ́ dẹ̀ ni. Ó yá. Kí ló kọ yín? Orúkọ mi ni Olúwatósìn Fálọlá. Fálọlá. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ tọ́ mọ́ bàbá Fálọlá? Bàbá Fálọlá èwo nìyẹn? Bàbá Fálọlá tí wọ́n jẹ́ ọ̀jọ̀gbọ́n ògbóǹtarìgì nínú ìmọ̀ èdè àṣà Yorùbá àti ilẹ̀ adúláwọ̀. Rárá. Àwọn ni àwòkọ́ṣe gbogbo wa. Rárá. Ẹ tọ́ mọ́ wọn. Níbo lẹ ti wá? Gbọ̀ngán ni mo ti wá ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gbọ̀ngán. Ó dáa. Jẹ́ ẹ lè kíra yín? Rárá. Ẹ lè kíra yín? Bẹ́ẹ̀ni. Ìgbà wo lẹ délé gbẹ̀yìn? Ó ti pẹ́ o. Ó tó oṣù mélòó? Ó ti lé lọ́dún o. Ó ti tó bí ọdún, á ti fẹ́ máa súnmọ́ bí ọdún méje báyìí. Ọdún méje. Níbo lẹ ń gbé? Ṣàngó ni mò ń gbé nípínlẹ̀ Ògùn. Ṣàngó Ọ̀tà. Bẹ́ẹ̀ni. Ládùúgbò àwọn Portable. Àwọn ló sọ bẹ́ẹ̀. Wàhálà. Ẹ jọ̀ọ́. Àwọn òkú wà láwa bí. Ẹ̀yin òkú wà láwa bí. Torí tó bá lọ ṣe nísì ẹ sọ pé àgbà béèrè ẹ̀yin lẹ́lẹ́ béèrè ìbéèrè ńláńlá lọ́wọ́ wa ẹ̀yin náà lẹ́tí wá yọwọ́ wàhálà. Ẹ̀wí mo fi gáwú. Kò ní séwu. Kò ní séwu. Ó dáa. Torí ẹ̀ jẹ́ séwu. Ó dáa. Nílùú bàrà. Ó dáa. Ẹ fún wọn ní ìbéèrè àkọ́kọ́. Ẹ ṣeun. Ṣé mo sọ nǹkan kan ni? Ìbéèrè karùndínlókòólénírínwó-lé-ní-ẹgbẹ̀rún kan. karùndínlókòólénírínwó. karùndínní-òjì-lé-ní-irínwó-lé-lẹ́gbẹ̀rún kan. Kí ni 1000 kí ni yẹn? Ìbéèrè karùndínní-òjì-lé-ní-irínwó-lé-ní-ẹgbẹ̀rún kan. 1400. Èmi ò tiẹ̀ wá gbóyìnbó. Ó yẹ sọ. Ìbéèrè tó wà ń bẹ̀ ó ní ọ̀rọ̀ onípọ́nà ni dòdò, bẹ́bẹ́. Bẹ́bẹ́ sì máa rí ṣé wọ́n yan lábẹ́? Bébè. Bèbè ó yé mi. Sọ ohun méjì tí bèbè lè jẹ́. Àkọ́kọ́ ìlẹ̀kẹ̀ tí àwọn obìnrin máa ń fi sí
ìbèbè wọn bẹ̀bẹ̀rẹ̀ dì wọn ìbàdí ìbàdí bẹ́ẹ̀ ni bèbèdí ìlẹ̀kẹ̀dí. bẹ́ẹ̀ ni ìkejì tí mo bèbè ṣé kìí ṣe tó bá ní ó súnmọ́ bèbè ó súnmọ́ etí etí nǹkan etí bíi etí kòtò bóyá etí kòtò. ó dùn ó dùn ó dùn ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. ó súnmọ́ bèbè mo tún wò báwo la tún ṣe lè lo bèbè yẹn yàtọ̀ sí. wọ́n lè sọ pé ó súnmọ́ bèbè ìparun. a ní súnmọ́ bèbè ìparun láṣẹ ìdìmọ̀. ó dẹ̀ lè súnmọ́ bèbè àti là náà. àti là bèbè àṣeyọrí bèbè ṣáà jẹ́ etí ó súnmọ́ kí nǹkan súnmọ́ kó fẹ́ já sí. báyìí nísìnyí ẹ ṣì wà ní bèbè àti lọ́kọ̀ bèbè ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan tẹ́ bá ti kúrò ńbẹ̀ màá tún sọ pé ẹ ti kúrò ní bèbè. ẹ ṣeun. ta làwọn. ọ̀rẹ́ mi ni wọ́n olórúkọ yín dẹ̀ ni wọ́n. kí lórúkọ yín. ìrẹ́jọ wà ní. àjọ wá àmọ́ èmi lẹ ń bá nájà. kí ni wẹ́bì yẹn ṣe. èmi lẹ ń bá nájà ẹ má wo ti wọn. ṣé ariwo ọjà ni wọ́n. ariwo ọjà ni wọ́n lọ́wọ́ yìí lọ́wọ́ ta wà ìtajọ wà mí báyìí ariwo ọjà ni wọ́n. èmi ní kẹ́ dojúkọ èmi lẹ ń bá nájà. ẹ ṣeun. tó dáa. ìbéèrè eléyìí sọ pé ìkọkànléní-okòó-lé-ní-igba-lé-lẹ́gbẹ̀rún kan. ọ̀rọ̀ onípọ́nná ni dòdò òjìjí. sọ ohun mẹ́ta tí òjìjí túmọ̀ sí. àkọ́kọ́ téèyàn bá ń rìn ní. bèbè. téèyàn bá ń rìn nínú oòrùn òjìjí ni a máa ń wò tó máa tẹ̀lé wa. bẹ́ẹ̀ ni. mo nẹnìkan tí. onìkan lólùbẹ̀wò ayé mi àti lọ àti bọ̀ mí lọ́wọ́ ẹ ló wà. bí mo ṣe búburú tàbí mo ṣe rere. ẹ̀rí ọkàn ni ṣá. ẹ̀rí ọkàn mi máa lò ń fẹ́lẹ́ yíyan. ẹ̀yìn ọkàn mi jọ̀wọ́ dá mi láre. òjìjí náà wà. òjìjí ayé ìkìlẹ̀ ẹ̀ṣẹ̀ ohun tí a ṣe. olùbẹ̀ ohun tá a bá ṣe. òjìjí ni òjìjí shadow òun ni òjìjí àbí. bẹ́ẹ̀ ni. ohun mẹ́ta. ṣé lè ràn mí lọ́wọ́. ẹ máa ń ran àwọn èèyàn lọ́wọ́. ṣé lè. abẹ̀mí wà nìkan èyí tí ò lẹ́mìí ó wà ní kejì àbí kálù rẹ̀. òjìjí. ẹja òjìjí. ẹja òjìjí. tó máa ń gbéyàn nínú. tó máa ń gbéyàn electric fish àbí. bẹ́ẹ̀ni. ó wá kẹyọ kan. ó wá kẹyọ kan. òjìjí. ṣe fẹ́ fún mi ní ìtají. ẹ pèwé irọ́ kó rán yín létí. ewé òjìjí náà wà. ewé ni kò sí ìtají tí mo kò ìtají kò yẹ kẹ tó bá kọjá yẹn ẹ fẹ́ sùn mí. bèbè ẹ sì wà ní bèbè ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan báyìí àtọkọ. ẹ ṣeun olóòtú. ìgbà tẹ́ bá kúrò ń bẹ̀ àtúnsọ fún yín. ẹ ṣeun. ṣé ẹ ti gbọ́ nípa ìwé mi. mo rí tẹ ṣe àfihàn ẹ. tí mo ṣàfihàn ẹ ìwé mi ti jáde kí ló wáyé ní àkọlé ìwé yẹn ó jẹ́ ìwé tó jẹ́ wípé ẹ lè jókòó ní ìjókòó kan kẹ́ ka gbogbo ẹ̀ kẹ́ mọ̀
èrò àwọn baba ńlá wa nípa ìpín àyànmọ́ kádàrá gbogbo ẹ̀ àti àwọn nǹkan tí ó máa jẹ́ tó máa ru wá lọ́kàn sókè láti lè mọ nǹkan tá a wáyé. Ó wúlò fáwọn ọmọ ilé ẹ̀kọ́ láti alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dé ilé ẹ̀kọ́ gíga àbí ẹnikẹ́ni tó bá fẹ́ mọ nǹkan tó wáyé. Inú mi á dùn tẹ́ bá lè rà kẹ́ka fáwọn ọmọ yín nígbà tó bá fẹ́, ó lè jẹ́ lálẹ́ àkàsùn ó tún lè jẹ́wọ́ ká lù fún gbogbo àwọn ilé ẹ̀kọ́ pátápátá. Èròǹgbà mi ni pé a máa fún ẹgbẹ̀lẹ́gbẹ̀ kan àwọn ọmọ ilé ẹ̀kọ́ àti ọmọ ẹ̀kọ́ṣẹ́ àti ká lọ káàkiri láti máa fún wọn. Tí ẹ bá fẹ́ ṣe onígbọ̀wọ́ wa, tẹ́ bá fẹ́ ra ẹgbẹ̀rún kan, ẹgbẹ̀rún méjì, ẹgbẹ̀rún mẹ́wàá láti lè kún wa lọ́wọ́ láti lè fún àwọn èèyàn ní ìwé yìí, inú mi á dùn, ayọ̀ mi á kún. Ó tún máa jẹ́ pé ẹ̀ ń gbárùkù tì wá láti lè máa ṣe nǹkan tí à ń ṣe. Ìwé tó wúlò gidi ni. Ẹ jọ̀ọ́ ẹ kàn sí wa, lágbára Ọlọ́run a máa jọ dòwò pọ̀. Tẹ́ bá ra púpọ̀, ẹ lè kọ ọ̀rọ̀ ìwúrí tí ẹ bá fẹ́. Ẹ lè rà lórúkọ ìyá yín, lórúkọ bàbá yín, lórúkọ ìdílé yín. Èmi fúnra mi pẹ̀lú àwọn tàjọ ń ṣiṣẹ́ lájọ máa lọ síbi tí ẹ fẹ́ ká ti pín, ilé ẹ̀kọ́ tẹ́ fẹ́ ká pín sí, ẹni tẹ́ fẹ́, àwọn tí ẹ fẹ́ ká, ẹ̀ka tẹ́ fẹ́ ká fún. A máa lọ kàwé fún wọn. Ó tún máa jẹ́ ọ̀nà láti lè jẹ́ kí a rora wa sókè nípa kíkàwé. Ẹ ṣé gan ni. Ẹ jọ̀ọ́ ẹ kàn sí wa. Ẹ ṣé. Òǹkà ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ máa pè ó máa hàn báyìí àti ọ̀nà láti lè kàn sí wa. Ẹ ṣé gan ni. Ó yá, ẹ tẹ̀síwájú. Ìbéèrè kọkànléní-ọ̀rìnléní-irínwó-lé-lẹ́gbẹ̀rún kan. Sọ ọ̀rọ̀ Yorùbá 5 tí àmì ohùn orí rẹ̀ jẹ́ remíre. Alátẹ. Alátẹ remídòre ló máa bọ́ sí. Remíre. Elépo. Remíre elépo. Aláṣọ. Remíre aláṣọ. Ó dáa. Ẹlẹ́mu. Ẹ ṣeun, ẹlẹ́mu. Remíre, ó yá. Ó kù méjì. Alágo. Remíre alágo. Ó kẹyọ kan. Ó kẹyọ kan. Ẹ mọ̀. Olóko. Olóko. Remíre abájọ. Remíre. Ẹ bá mi pàtẹ́wọ́ fún wa. Ìbéèrè 5-dín-ní-ọ́ta-lé-ní-irínwó-lé-lẹ́gbẹ̀rún kan. Kí ni ìyàtọ̀ láàrin remí iyá àti rédò ìyà? Tí mo pè dáadáa. Ìyà àti iyá. Bó ṣe yé mi sí. Iyá. Ewé ni iyá. Ewé ni iyá. Ìyà. Pé kéèyàn jẹ̀yà. Ẹ ṣé olóòtú. Ṣé ẹ mọ̀ pé sísè ìyà tá à ń sọ yìí ó ní nǹkan tó jẹ́ wípé gbogbo wa ibi tá a ti rí ọ̀rọ̀ fún ìyà ni mo fẹ́. Kí ni ìyà? Kéèyàn kúrò lójú ọ̀nà. Gbogbo wa láyé pátápátá orí ìlà kan ni gbogbo wa wà. Orí ìlà kan báyìí tààrà
ni gbogbo wa wà. Ó wá ní nǹkan tó jẹ́ wípé kò ṣeé má ní, tó jẹ́ pé gbogbo wa la gbọ́dọ̀ ní láyé yìí. Ọ̀nà sí oúnjẹ, ọ̀nà sí omi, kéèyàn rí aṣọ wọ̀, kéèyàn ní ilé lórí. Gbogbo wa tá wà lórí ìlà yìí, ẹni tó bá ti yà kúrò ńbẹ̀ tí ò sí ní orí ìlà yẹn, wọ́n á ní ó ń jẹ ìyà, torí ó ti yà kúrò ní nǹkan tó kéré jù kò ṣeé má ní fún èèyàn, kò ní. Ìyẹn ni wọ́n ní torí ó ti yà kúrò ní ọ̀nà tó jẹ́ wípé tó lè jẹ́ kí èèyàn dúró bí èèyàn. Oúnjẹ, omi, ilégbèé kò ní. Yàtọ̀ sí yẹn, ìyà wá pé sí ẹni tó sọ pé èèyàn ń jẹ ìyà. Nísìnyí, èèyàn tó wà nínú èèyàn tó wà nínú ọkọ̀ òfurufú tó wà ní ìpele àkọ́kọ́ nínú ọkọ̀ òfurufú, a máa sọ wípé àwọn tó wà ní ìpele òwò pé báwo lẹ ṣe ń ìyà lẹ ń jẹ o, ìpele àwọn oníṣòwò lẹ́yìn wà nínú ọkọ̀ òfurufú, ẹ wá máa wo èèyàn tó wà ní ẹ̀gbẹ́ yín. Ṣùgbọ́n àwọn tó wà ní ìpele àkọ́kọ́ yẹn wọ́n dágbà ibì kan fún wọn ni. Àwọn èèyàn máa wò pé nígbà tí mo sì máa ń wọ ọkọ̀ òfurufú tó jẹ́ pé ìpele àwọn olówó ni mo máa ń wà. Nítorí ìlà tó ń tò sí nígbà yẹn, ìlà àwọn onípele àkọ́kọ́ nínú ọkọ̀ òfurufú ni. Àwọn tí ò bá sí ní orí ìlà yẹn wọ́n ń jẹ ìyà torí wọ́n ti yà kúrò ní ibi tí òun wà. Àwọn tó wà ní ìpele ti olówó, wọ́n máa wo àwọn tó wà ní ìpele tí àwọn ojú Ọlọ́run pé Ọlọ́run mà ṣe táwa náà rọ́kọ̀gùn. Ó yẹ pé àwa onípele olówó la wà. Ẹ̀yin báwo lẹ ṣe máa ń rúnra yín mọ́ ẹ̀yin mẹ́ta lórí ìlà kan ìporo, báwo lẹ ṣe ń ṣe? Àwọn tó wà ní orí Ọlọ́run ó ṣàjẹǹfò, wọ́n á máa wo àwọn tó ń rìn, tó ń wọ ọkọ̀, tó ń gbọ́kọ̀ lọ pé wákàtí mẹ́rin lẹ fi ń lórí pópó, tèmi á ti lo 20 ìṣẹ́jú 30 ìṣẹ́jú máa ti débi tí mò ń lọ. Ẹ ń jẹ ìyà o, torí ìlà tó ń tò sí, ìlà tí àwọn pé à ń fò ni ló tò sí. Ẹni tó ń wọ ọkọ̀ a máa wọ àwọn tó ń wọ ọkọ̀ èrò, torí ọkọ̀ aládàáni, ọkọ̀ tiẹ̀ ló gbé. A máa wò pé láti Èkó lọ sí Àkúrẹ́, ọkọ̀ àwọn ìlú náà kàn ń gbọ́kọ̀ báyìí. Ìlú ẹ̀yin mẹ́rin máa wá fúnra yín sínú ọkọ̀ akérò. Báwo lẹ ṣe ń ṣe? Torí ibi tó ń tò sí nígbà yẹn, ọkọ̀ aládàáni, ọkọ̀ tiẹ̀ ni ó ń lò. Èèyàn tó wà nínú ọkọ̀ akérò a tún máa wò pé ó rówó ọkọ̀ lọ sí Àkúrẹ́ láti Èkó, ìyà ń jẹ o. Ṣé rí i pé ìyà ó wá láti òkè, ó dá lórí ẹni tó sọ pé èèyàn ń jẹ ìyà. Ẹ rí ọmọ tó jẹ́ wípé wọ́n ra nǹkan ìṣeré fún, nǹkan ìṣeré tó ń lò fùkẹ̀fùkẹ̀ tó máa ń kọrin tó ṣe gidi kan, tó bá rí ọmọ tó jẹ́ pé èyí tó máa ń tẹ̀ tó máa dúkè, a máa ní ṣóṣó yẹn, ìyà ń jẹ yìí o. Ọmọ oní ṣíyọ a máa wọ ọmọ tó ń ọmọ orí ìṣòro tí wọ́n máa ṣe fúrẹ́ a máa wọ pé ìyà ń jẹ yìí o. Ọmọ oníṣòro fúrẹ́ a máa wọ èyí tí òkè àwọn tá a kógi sínú ṣé ti rí pé ìyà ìpele nìyà. Ibi tó tò sí ló lè jẹ́ kó wo ẹni tí ò sí lórí ìlà ẹ pé ó ń jẹ ìyà. Ìyà tẹ́yin rò pé ẹ̀ ń jẹ báyìí, tẹ́ rò pé ẹ̀ ń jẹ, àwọn tí
wọn ò tí lè tò síbi tẹ́ ẹ tò sí ọba nìyí lójú wọn. ẹ ṣeun. ẹ̀yin náà ẹ tún wo èèyàn tó wà lórí ìlà tí ẹ ń wojú ọlọ́run kẹ́ ẹ tò sí pé àwọn eléyìí ọlọ́run adéṣebí náà kí n lè máa wà lórí ìlà yìí orí ìlà yẹn àwọn míì á tún máa wò pé káwọn náà wà ń bẹ̀ ìlà ni gbogbo wa wà. ẹ ṣe ó yá. Ìbéèrè 450 ó lé ní 400 kan. Kí ni ìyàtọ̀ láàrin ifọ̀n àti rèdò ẹfọ̀n? Ifọ̀n àti ẹfọ̀n. Ifọ̀n àti ẹfọ̀n. Ifọ̀n. Ṣé òun ni tó bá sọ pé èèyàn nífọ̀n lè kánná? Kí wá ni? Ẹ jẹ́ kọ́kọ́ sọ ti ẹfọ̀n yẹn. Ẹranko ní ẹfọ̀n. Ẹranko. Buffalo. Bẹ́ẹ̀ni. Ifọ̀n. Èékánná náà nàbí? Èékánná ni. Ara ẹni sùúrù olóògùn fún ẹ jẹ́ kí n ṣàlàyé. Tó bá léèyàn nífọ̀n lé èékánná. Ó ní kí ló dé? Ṣé o bínú ni? Ó ní ṣe pẹ̀lú ọwọ́. Dúró ó mọ nǹkan. Ẹ dúró ifọ̀n mò ń bọ̀ ó ti ràbí pé mo ti rántí tí ó máa ń jẹyàn. Ó máa ń lé. Ó máa lé. Rashes àbí? Bẹ́ẹ̀ni. Ó nífọ̀n. Bẹ́ẹ̀ni. Ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Iṣẹ́ ò lẹ ń ṣe náà? Iṣẹ́ aránṣọ ni mo ṣe. Ṣé ẹ̀yin lẹ rán nǹkan tẹ́ wọ̀ yìí? Bẹ́ẹ̀ni ló ti. Ṣé ẹ̀yin náà lẹ rán tiwọn? Bẹ́ẹ̀ni. Ẹ má parọ́ ẹni tó bá parọ́ àjàlè. Ẹ̀yin lẹ rán. Ṣé àwọn náà rán? Ó dúró. Ẹ ṣe rán agbádá, ẹ ṣe wo agbádá wá bí? Nígbà tí máa wọ agbádá kí ni ẹ̀yin náà ara o. Kí ló ṣẹlẹ̀? Ó ti máa pọ̀ jù. Ó ti máa pọ̀ jù fún yín àbí kí ni? Ẹ jẹ́ kí n fílẹ̀ lórí bí mo ṣe wọ̀ yìí. Ó tọ́jú mélòó lẹ ti bẹ̀rẹ̀ sí ránṣọ? Kò tí pẹ́ púpọ̀. Bí ọdún mélòó? Tí mo ti ń dá wà bí ọdún 3. Lẹ ti dá wà tẹ́ ń dá ránṣọ fúnra yín ní Ṣàngó àbí? Bẹ́ẹ̀ni. Ẹ ti ní. Mi ò tí ì ní ìsọ̀ tèmi. Ẹ tí ì ní ìsọ̀ tí. Àtilé ni mo ti ń ṣiṣẹ́. Àtilé lẹ ti ń ránṣọ. Bẹ́ẹ̀ni. Báwo lẹ ṣe wá ń rí àwọn oníbàárà? Iṣẹ́ tí n bá ti ṣe tí n bá ti fi sí orí ẹ̀rọ ayélujára àwọn tó bá ti rí tó bá nífẹ̀ẹ́ sí wọ́n máa kàn sí mi. Látara yẹn àwọn tó bá tún wọ̀ táwọn ọ̀rẹ́ wọn àbáwọn ará wọn náà bá rí wọ́n máa béèrè pé ta ló bẹ́ẹ̀ ṣiṣẹ́ yìí wọ́n á ní ẹni báyìí ló bá wọn ṣe wọ́n á tún kàn sí mi láti ibẹ̀ náà. Bẹ́ẹ̀ ṣe wọ́n máa ń rí oníbàárà nìyẹn. Ó dà ó yá. Ìbéèrè 2,200 ó lé ní 1000 kan. Pa òwe Yorùbá 7 tó ní ẹ̀yà ara nínú. Bíná ò bá tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán lè kánná. Bẹ́ẹ̀ni. A kì í bínú orí ká fi fìlà dé bàdí. Ojú ẹni la ti mọ àkúùsí ẹni. Ó di 3. Ọwọ́ tó bá ń dùn ni a kì í ka sábẹ́ aṣọ. Ó di 4. Igi mú jìnnà sórí. Ṣòwe ni. Igi mú jìnnà sórí àti igi ṣúdó.
àbẹ́gì yóò ọba ò lè pé méjì láàfin ẹ má lọ jí sòrò. ẹ jẹ́ kí n sọ mí. ọmọ ẹni ò lè ṣe ìdílé bẹ̀bẹ̀ rẹ̀ ká fìlẹ̀kẹ̀ sídìí ẹlòmíì. mélòó lẹ ti sọ? mo ti sọ 5. 5. ẹ jẹ́ ó pé 7 o. ẹ jẹ́ ó pé 7 o tẹ́ ẹ bá pé 7. oògùn tó bá dáni lójú là ń fọwọ́ ẹ̀ gbárí. ó kọ ẹyọ kan. mi náà bá tán láṣọ ẹ̀jẹ̀ mo ti sọ. mo gbọ́. mo gbé mi pa. mo gbọ́. mo gbọ́. mo gbọ́. mo gbé mi. ṣùgbọ́n ẹ sọ. mo fẹ́ jáde. ṣé ká yọ? ẹ filẹ̀ ó yá. òrìṣà bí ọ̀fun òsì ìdójúmọ́ ló ń gbẹbọ lọ́wọ́ ẹ̀. ẹ bá mi pàtẹ́wọ́ fún ìbéèrè 4,490 ó lé ní 1,000. kí ni ìyàtọ̀ láàrin ogbó remi àti dòre ogbó? ogbó àkọ́kọ́ yẹn ní dòre. kí ni dòre? ogbó remi ogbó àti dòdò ọ̀gbọ̀. ṣe máa sún mi síwájú ẹ tí ní sùúrù ẹ sọ tán. ẹ má bínú, ẹ sún mi síwájú. nǹkan tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan yẹn. mi ò sọ mọ́, mo ti dá padà. bí ẹ ṣe dá òkè yẹn padà. mo ti dá padà. ó yá ogbó àti ọ̀gbọ̀. ṣé nǹkan jíjẹ ni ọ̀gbọ̀ yẹn? lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ọ̀gbọ̀ ni ẹni tí ṣé òun ṣe ẹdúró ló ṣé òun ṣe ọ̀jọ̀gbọ́n àbí? ẹ jẹ́ mo dẹ̀ fẹ́ gbìyànjú. ó ń gbìyànjú lọ́wọ́. ẹ wà ní bèbè ẹ sékè bá mi fún wọn àwọn náà sékè o ẹ̀yin lẹ sékè o. ẹ ti pọkàn rẹ àti owó. tó bá ṣe pé ẹ sì sọ mo sì ní kán dá padà. ẹranko bíi ẹ̀tà ní ogbó ọ̀gbọ̀ èèyàn tí ò máa wo ọ̀gbọ̀nrún ẹ̀yin tí ò sí ní ẹ wò a lè sọ̀rọ̀ ń sìn o ọ̀gbọ̀nrún ìyẹn ni wípé èèyàn tí ò yẹ kó gbọ́ nǹkan tá à ń sọ ó wà nítòsí ẹ lè lò ní gbogbo ọ̀nà ṣé a lè sọ̀rọ̀ ọmọ ìyá mi ṣé a lè sọ̀rọ̀ bí ìṣẹ́jú 5 ọ̀gbọ̀ wà ń bí ọ̀gbọ̀nrún ń bí ìyẹn ni wípé èèyàn tí ò yẹ kó gbọ́ nǹkan tá à ń sọ ó wà nítòsí òun náà ni ọ̀gbẹ̀rì àbí ọ̀gbẹ̀rì
èèyàn tí ò mọ nǹkan tí ó yẹ kó mọ nǹkan tí à ń ṣe àbí tí ò mọ nǹkan tí à ń ṣe àbí tá à ń sọ. ìbéèrè karùnléní-àádọ́ta ó lé ní ẹgbẹ̀rún kan ó lé ní kí ni nǹkan tẹ́ ń wá 1155 àbí? bẹ́ẹ̀ni. kí ni 55? márùndínlọ́gọ́ta. kí ni 150? àádọ́jọ. ẹ ṣeun. ìbéèrè karùnléní-àádọ́jọ lé ní ẹgbẹ̀rún kan. Kí ni Yorùbá ń pè ní ẹgbọ̀? ẹgbọ̀. kí lẹ̀gbọ̀? ṣé oúnjẹ ni? kì í ṣe oúnjẹ. olófòfó. ó wù mí kí mélòó ló kù lẹ́yìn eléyìí? ó kù méjì. ó wù mí torí tiyín mo fẹ́ wò ká ṣe ó yá ẹ sọ́nà. ìrànlọ́wọ́ tí mo ṣe fún yín ti pọ̀ jù wọ́n má dàbí pé mo ń ṣojú ṣáájú. nǹkan tó lófòófó ṣe fún yín yẹn òun ni ẹ̀gbọ̀. jọ̀wọ́ bá mi ràn lọ́wọ́ dáadáa. àlà. èèyàn méjì tó jọ ń ní ìtakò tó jọ ń ní ṣé tó ń tàpórò gan-an àbí tó jọ ń ní ṣé ń ṣe èdè àìyedè? bẹ́ẹ̀ bá rò sédè àìyedè náà kéèyàn bá mẹ́kẹ́ kí ẹ mọ̀ ọ́ tó ń jẹ́. ìjàkadì. ṣé òun ni ẹ̀gbọ́n? ẹ ní sùúrù olófòfó ẹ jọ̀ọ́. kí la tún fẹ́ báwo la ṣe gbang. ó ti yé mi èèyàn méjì tí wọ́n dẹ síra wọn láti jà. àwọn ni ó ní ẹ̀gbọ́ bá mi yọ. kéèyàn méjì jà kó má sẹ́ni tó máa là wọ́n àbí kó má sẹ́ni tó máa bá wọn parí ẹ̀. kó má sí ọmì. kò sẹ́ni tó gbégbá orókè. ó dẹ̀ dùn mí. ṣé báyìí akọ́ lórí lẹ́nà òun náà lọ mì. ọ̀tàléní-irinwó lé ní ẹgbẹ̀rún kan parí òwe Yorùbá yìí. bí ènìyàn ò bá ṣe oògùn ètùfù kò ní kíyèsí ẹ̀kúnlé. bẹ́ẹ̀ni. ìbéèrè tó gbẹ̀yìn. ìbéèrè karùnléní ẹgbẹ̀rin lé ní ẹgbẹ̀rún kan. kí ni Yorùbá ń pè ní dòmímí? kì í ṣe eré dòdò ló wà níbẹ̀. dòmímí òkúrú.
òkúrú. Ṣé lè sọ nǹkan tó súnmọ́ fún mi ò gbọ́rọ̀ yìí rí. Òkúta. Irúfẹ́ òkúta. Irúfẹ́ òkúta wo? Òkúrú. Ṣé kìí ṣe kan bí ìjà bẹ́ẹ̀. Àbákọ òkúta. Àkọ òkúta. Èwo lábọ́ òkúta? Ṣé mọ̀ pé sísì ṣé mọ̀ pé akọ abo tá à ń lò yìí gan kò ní í ṣe pẹ̀lú ọkùnrin àtobìnrin? Ṣé kò ní í ṣe pẹ̀lú abo akọ kò ní í ṣe pẹ̀lú ọkùnrin àtobìnrin? Pé akọ ní pé ọkùnrin ni àbóbìnrin. Ṣé mọ̀? Kò ní í ṣe. Ṣùgbọ́n àti nísìnyí ṣé tá bá sọ pé akọ òkúta ṣé ọkùnrin òkúta nìyẹn? Ẹ bá dé èèyàn ń ṣe akọ ó ń ṣakọ ṣé yẹ ṣebí obìnrin ló máa ń ṣakọ ṣé yẹ yìí wá ní ó ń ṣe akọ ṣé yẹ wá túbọ̀ sí pé ó ń ṣe obìnrin ìyẹn túbọ̀ sí pé ó ń ṣe fáàrí wọ́n ní ó ṣakọ ṣùgbọ́n ìyẹn ẹ̀kọ́ ọjọ́ mi ni kó má lọ fa pé ọ̀rọ̀ ẹ̀yìn gbòjù. Òkúta ni. Kí ni ẹ má bínú kí ló ń fi ṣé mo lè mọ nǹkan tó ń fi ń ṣe? Àbí ṣé òun ṣe yangí? Ṣé òun? Tí wọ́n fi ń ṣe kí ni? Ó ti já yín tán olófòfò ti já yín tán. Jẹ́ ń já ẹ̀tọ́ Súlémọ́nù aláwọ̀ ọmọlédè. Ẹni sùúrù. Ṣe ọmọ tó fi ṣé ó ní ṣe pẹ̀lú wúrà? Ẹni sùúrù. Torí ó wù mí. Ẹni mo ti súnmọ́ bẹ́ẹ̀ tó. Bẹ́ẹ̀ súnmọ́ nǹkan kan èmi ni mò ń sọ gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe èmi ni mò ń sọ fún yín àbí èmi mò ń sọ gbogbo ẹ̀ èmi mo sòkúta èmi ni mo ìrànlọ́wọ́ tí mo ṣe fún yín lórí ètò yìí. Ẹ ṣe olóòfò ẹni sùúrù. Irin ó ní òkúta táwọn alágbẹ̀dẹ máa fi ń rọ irin òun náà ni wọ́n ti ń rí irin iron ore àbí iron ore. Ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn. Ẹ ṣeun. Ẹ ṣe gan ni. Ó dáa ẹ ṣe gan ni tẹ́ wá sí orí ètò lénìí ẹ ṣe gan ni ẹ̀bùn wà ń bí fún yín tí a fi ṣe fẹ́ràn èlé. Ó dáa. Ìfami náà kẹ́ fi fa omi ó wà ń bí àti bẹ́ẹ̀. Ẹ ṣe gan ni o ẹ ṣe ó dáa sọ Gẹ̀ẹ́sì. Bẹ́ẹ̀ni. ẹgbẹ̀rún lọ́nà igba ó dùn. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè ọba mi ọlọ́pọlọ tí fọpọlọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ nígbà tẹni tó ń wọ́pọlọ bá wọ́pọlọ wá sí ọlọ́pọlọ tí ṣe àgbàlagbà mi Elédùmarè tí ń gbénú ọ̀pọ̀lọpọ̀ ọpọlọ fọpọlọ tọrọ fẹ́ni tó ń fọpọlọ lọ́pọlọ á tún ti ṣe tèmi o á tún fún wa lórí ọ̀fẹ́ láti tún ṣe tẹ̀mí bí a bá fẹ́ kópa àbẹ́ fẹ́ gbọ́ wa lórí ètò ẹ fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ tí ó ń kà tó hàn lórí ẹ̀rọ amóhùnmáwòrán yín abẹ́ ẹ̀rọ̀kẹ́rọ̀ tẹ̀ fi wò wá ní sáà yìí Ọlálékan Fábílọ́lá lórúkọ mi ìjọba ní mi ò mú lálẹ́ máa jígbàgbà ọ̀rọ̀ ayérégbèjì sọ́ọ̀dọ̀ fi rúkọ ayérégbèdì ọ̀rọ̀ ọ̀dọ̀ fi bọ́ àlédè jẹ́ ọba kó tó dìgbà míì ire o pum. Ìtìjú ọ̀lẹ́wulẹ̀ fún gàdá ṣẹ́rù bà mí èdè ní máa sọ ọ̀rọ̀. Mo kàwé yanrantí
mo gboyè gíga yunifásitì èdè òyìnbó la fi ṣe wọ́n tún kọ́ mi ní faransé gbogbo ẹ̀ ló mọ́yán lórí àmọ́ ẹ wo ohun tó wú mi lórí èdè mi dùn ó mórí mi yá ojoojúmọ́ ni ó máa sọ ẹyẹ pé ní vernacular ẹni lọ́gbọ́n lórí ló lè sọ àwọn ọmọràn ló lè gbọ́ ẹ̀yin olóye ẹ sá máa fòye gbé kàṣà. má sọ Òyìnbó má ṣe sọ Òyìnbó.